ara àwọn agbára ilẹ̀ Yorùbá kan tó rèé ayẹta tá à ń fi ọmọ àdérí ọtí ṣe. Ẹ tún máa wò pé ayẹta tá ń fọmọ àdérí ọtí ṣe ara nǹkan agbára ilẹ̀ Yorùbá ni. Ẹ máa wo oríṣi ọtí méjì tẹ́ ń wò ní ojú móhùnmáwòrán yẹn. Ẹ rí i pé eléyìí nìsín ọtí ìràwọ̀ leléyìí tá ń pè ní Star. Eléyìí nìsín gbèsè kan lè rí i pé Stout leléyìí Guinness. Ṣé wá rí ẹ sì wá wéréjéje ó ní èso wéréjéje ní èso ojú ológbò ó ní ẹ wá tare ẹ wá òwú tútù ẹ wá òwú dúdú àtòwú funfun. Ṣé rí òwú dúdú àtòwú funfun ní ṣé ti rí. Ṣé wá rí ọmọ àdérí Stout yìí ẹ ha inú ẹ̀ ẹ rí i pé nísìnyí gbà tá a ṣí kinní yẹn tán tá a ṣí pépà tó wà nínú ẹ̀ tó jẹ́ bí protector tó wà ní ojú ẹ̀ ẹ rí i pé gbà tá a ṣí aha dáadáa ó mọ́ ẹ fi kalẹ̀ ẹ hà kejì náà ẹ hà dáadáa tí ò ní sí pépà tí bíi pack tó wà nínú ẹ̀ tí ò ní sí kankan ẹ rí i pé àti hawa ẹni ṣe ti rí ẹ rí i pé àti fi blade hanú ẹ̀ bẹ́ẹ̀ náà leléyìí náà a wá mú wéréjéje ẹyọ mẹ́sàn-án ṣé wéréjéje tó tóbi tó gbó dáadáa ẹyọ mẹ́sàn-án ení èjì ẹ̀ta 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 wéréjéje eléyìí ò gbádùn ni o mo rí pé ó ha mí lọ́wọ́ kó má wàá daṣẹ́ wa nù ló jẹ́ kí n yọ kúrò ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán 1 2 3 4 5 6 7 8 9 tẹ́ ẹ bá rí báyẹn rí pé ó ti pé mẹ́sàn-án ẹ wá mú àtàrí tó gbó ṣé rí àwọn àtàrí kan mọ́ tó yẹ pé yóò dúdú ràṣìràṣì báyìí ni ẹ lè lóyún nǹkan mọ́ ṣiṣẹ́ ẹ lo àtàrí tó gbó dáadáa bẹ́ẹ̀ bá látàrí tó gbó lé ẹ rà á ní tí à ń fẹ́ fi safeguard ẹ̀mí ẹ̀ kò síye tí à ń fẹ́ ná lé lórí tó pọ̀ jù. Ení màá bá mi mú ojú sí ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ẹ rí i wípé a ti lo àtàrí mẹ́sàn-án a sì lo èso wéréjéje náà mẹ́sàn-án ẹ jẹ́ ká wò dáadáa kó má jẹ́ pọ́ kankan yọ sọnù torí pé tọ́ kankan bá ti yọ sọnù ńbẹ̀ ó ṣeé ṣe kó mọ̀ ṣiṣẹ́ tá a fẹ́ kọ́ ṣe. Ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán ení èjì ẹ̀ta ẹ̀rin àrún ẹ̀fà èje ẹ̀jọ ẹ̀sán á wá dí padà. Ẹlòmíì tó lè máa bí mi lè pé ṣé dandan ni kí Stout wà nísàlẹ̀ anyone ló lè wà nísàlẹ̀ anyone ló lè wà lókè á wá gbé sínú ẹ̀fẹ̀ òwú báyìí inú òwú tútù báyìí torí nǹkan kan kọ́kọ́ má bàa sọnù. Òwú tí mo lò kìí ṣe tiwantiwa ni mo lò òwú àwọn ọlọ́sibítù ni cotton wool ni mo lò torí ẹlòmíì tó lè máa ní tiwantiwa wọ́n
ìdí yìí tá ń lò yìí nìsín wọ́n lè mọ́ ní ká mọ̀ wá 1000 kan wá la fi lo ti tàwọn lọ́sibítù, kò sí ìta lò tí ò ṣiṣẹ́ o, kò sí ìta lò tí ò ṣiṣẹ́ o, torí ẹlòmíì tó lè lówùrú tiwa ń lé ṣíṣẹ́ tó máa ní àbíwò òwú kan ni kóun lọ rà. Ara àwọn nǹkan agbára àwọn bàbá wa ní gbogbo owó tó bá wá fi jalè ògún mú ògún ọ̀bọ̀ ọjà. Èlò lélẹ́yìí náà wà nísìn ọtí tá a mú tá a kàn sí ọmọ rí rẹ̀ tá a sì dànù. Lára àwọn ayẹtanu tó máa ní tested confam ẹ̀ẹ́rì tá a nà bọ́n sí nísìn tá a yẹ̀ wò tó bá dúró re à mọ̀, tí ò bá dúró re à mọ̀. Kò ní jẹ́ wípé bóyá àbí tá a fi sọ̀n láyàn irọ́ ni àbẹ́bú ni àbó rí bẹ́ẹ̀ àbí ò rí bẹ́ẹ̀. Torí ẹlòmíì tó máa ń lérò pé tó sì possible ọmọ àdérí ọtí. Ṣé láwọn bàbá wa ń jọ̀wọ́n àná iná ló fi dá kéèyàn ó súnmọ́ wọn yóò mú mi mọ̀. Kọ́lọ́run bá wa lọ́rẹ̀ ẹ̀mí àwọn bàbá tó kù, àwọn bàbá tó ti lọ kọ́lọ́run bá wa fọ̀run kẹ́ wọn. Bí bàbá mi Edward Òrìṣàtọ́lá kọ́lọ́run bá wa fọ̀run kẹ́ wọn. Ara àwọn bàbá wa tó kù ni bàbá wa Jígbọ́tifá kọ́lọ́run bá wa dá wọn sí, kọ́lọ́run jẹ́mi wọn ogun. Ṣé rí àwọn nǹkan téèyàn fi ṣiṣẹ́ agbára ní téèyàn fi sẹ̀mí ró, ìwọ náà tiẹ̀ fi sára wò. Irọ́ ni gbogbo nǹkan online lọ́pọ̀lọpọ̀ tiẹ̀ ti sọ di irọ́. Ẹlòmíì ní irọ́ online mọ̀ pọ̀. Online lọ́pọ̀lọpọ̀ ti soríire, online lọ́pọ̀lọpọ̀ sì ti sorí ibú. Àwọn ò ní sorí ibú bẹ̀, oríire ibẹ̀ làwa ó ṣe. Nọ́mbà tẹ́ pè mí sí rèé fáwọn àkànṣe iṣẹ́ míì, ìyọ́nú ni, aṣínà ni, ìmọ̀lẹ̀ ni, òṣólẹ̀ ni. Ìfágbénró ọmọ Òrìṣàtọ́lá wàá mọ̀ pé tòótọ́ lọ́lọ́run lò mí. Ọṣẹ ajé mi tá ń tà ní 500,000, ọṣẹ Edward mi tá ń tà ní 50,000. Mo ń jẹun lójú oorun lálàkàlà ọṣẹ Edward. Wọ́n fẹ́ máa tajà ọjà rẹ̀ ọ̀tà ọṣẹ tajà ń bẹ 50,000. Wọ́n náírà kan wò ó rí pé ó dúpẹ́. Ọṣẹ àwọn àgbàlagbà ń bẹ táwọn àgbàlagbà bá ń dọ̀ láàmú 50,000 lòun náà. Àwọn ṣúlẹ̀ ń bẹ téèyàn fi ń là lóríṣiríṣi tí ò ní nǹkan èèyàn nú tí ò sì ní bọ̀lé èèyàn jẹ́ téèyàn ó sì rí nǹkan ṣe. Àwọn ṣúlẹ̀ tó da àwọn àgbélépọ̀ tàtọ́ yá wèrè, àwọn iṣẹ́ téèyàn fi gbogbo ẹ̀ padà. Nọ́mbà tẹ́ pè mí sí rèé 080 30 45 63 83 080 30 45 63 83 080 30 45 63 83. Ògùn ti dé o. Ṣé ti rí ìgbà tá a ṣe tán rèé náà la fẹ́ yìnbọn sí bó ní ká fi sí ṣàárín. Ọ̀yá bí ibi tọ́ga ọdún ọdún fẹ́ yìnbọn sí kó bẹ́ẹ̀ ẹlẹ́ ajá yẹn kú.
ẹ fún close range díẹ̀ sí àbí sọ ti dá báwọn. Lú. Ìwádìí sẹ́yìn fún. A kò yìnbọn lọ́dún tí mo bá fà fà yìí. Káyọ̀dé ó yà kún mi. Ògúnyè. Ṣé ti rí pé ọ̀tọ̀ wọlé tàbí ṣé ti rí ara àwọn táwọn ní ṣé ti rí àbí ṣé ti rí èèyàn lè nàbọ́n sí òwú àti kọ́mọ jẹ́ lẹ́wùlẹ́wùlẹ́wù ṣé rí ṣé ti rí ara àwọn kágbára Yorùbá ni ṣé ti rí ọ̀tá tó wà sínú rẹ̀ ó tó mélòó báyìí. Kọ́dà ó lé ní 15. Tọ́ ṣé ti rí ara ọ̀tá ni ṣé yóò wá bá kí lórúkọ rẹ̀ yóò wá bá kọ́mọ wàá fọ̀ dànù yẹn ṣé ti rí tested confam tó máa láyé ta àyètá ni tó tọ́ bá ti wà lára rẹ̀ protection ṣé ti rí iṣẹ́ tá a bá fi ìbọn ìbílẹ̀ confam báyìí tó jẹ́ local gun tán confam tán fi ìbọn confam báyìí ẹgbẹ́ AK-47 kọ́ torí eléyìí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wípé àwọn ìbọn tiwantiwa lágbára ju AK-47 lọ ṣe rí n tí a bá ti fi ìbọn local yìí tẹ́sítì tó bá ti confam ẹ gbà pé bẹ́ẹ̀ ni ìbá àwọn bàbá wa ni àwọn àgbà ọdẹ ọ̀dọ̀ wọn la wá àwọn tọ́wọ́ wọn ti sínwọ́ tọ́wọ́ wọn ti rorò ṣe rí gbogbo ìbọn yìí ní ìsìn Ọlọ́run ló mọ iye ìgbà tó ti mẹ̀jẹ̀mẹ̀jẹ̀ ṣe rí Ọlọ́run ló mọ ìgbà tán ti bọ́ kìí ṣe ìbọn lásán níta bá fi wá náwó ìbọn yìí sí irú iṣẹ́ yìí tí ọ̀fọ̀ ṣe ti rí ẹ̀rí pé nǹkan kan ọ̀ṣẹ́ ọ̀sán nù bẹ́ẹ̀ ara àwọn ọ̀tá tó ń gé sínú ẹ̀ ni àní dààmú ṣe ti rí ṣe rí ara ẹ̀ ni tí irú iṣẹ́ yìí bá ti ń bẹ lára rẹ tó ní ìwọ kan sọ sápò báyìí bó sápò àyà ni ìwọ sọ́ọ̀sì bó sì àpò àyà ni ìwọ sọ́ọ̀sì bó sápò ẹ̀gbẹ́ ni sọ́ọ̀sì tó bá sì lè rán láwọ kọ́ máa gbé kọ́rùn bójú ogun bá le tọ́lọ́run bá ní ń bẹ lára rẹ Ọlọ́run ó kù ọyọ ìní bọ́ bá rí mọ́ ojú o ṣùgbọ́n tó bá kára àǹgídá kan bọ́ lákọ kọ́ máa rí kí àbáfá gbé lónìí ta síbọn ìní ọ̀tá ya síbọn o bọ́lọ̀ bá ní wọ́n ti wá yìn kọ́ dáhùn àbẹ́ wọ́n yìn ọkàn gbọ́ pé àwọn kan sùn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tètè họ torí pé mọ̀jà mọ̀sá là á máa kíkanjú lójú ogun wọn lẹ́ni tó bá mọ̀jà tí ọmọ sá irú wọn ní boko bòmíì lọ ara wọn ṣe agbára kan ni ẹ rí wípé ọmọ ìdérè ọtí lásán la fi ṣe tested confam ṣe rí nǹkan kọ ọyọ sọnù bẹ́ẹ̀ ṣe rí tested confam ibi tó wù parí sí ni ẹlẹ́mìí lè túmọ̀ wò pé òwú yẹ ṣe yẹtuyẹtu ibi tó parí sí rè o bá a ṣe ṣe náà nu wọn náà ṣe é bàbá wa fi jalè tó fi dalẹ̀ Yorùbá láàmú ògùn ọ̀pọ̀ o mo yọ̀ǹda rẹ̀ fún gbogbo ọlọ́pàá tí ò ní dalẹ̀ Yorùbá tó bá jẹ́ ọlọ́pàá tó ń lò tó fi dalẹ̀ Yorùbá ògùn ọ̀pọ̀ mo yọ̀ǹda rẹ̀ fún gbogbo sọ́jà tí fi ń protect Nàìjíríà tó bá ṣe ògùn ó dáàbò bò yín ni o ẹ sì ní fara gbọ́ta gbogbo ogun tẹ́ ẹ bá lọ ẹ bọ̀ ni o mo yọ̀ǹda rẹ̀ fún gbogbo ọlọ́pàá ayé kẹ́ ẹ fi dáàbò bo ara yín mo yọ̀ǹda rẹ̀ fún gbogbo sọ́jà ayé kẹ́ ẹ fi dáàbò bo ara yín kẹ́ ẹ fi dáàbò bo orílẹ̀-èdè kẹ́ ẹ fi dáàbò bo mọ̀lẹ́bí yín gbogbo ẹ̀yin tẹ́ ń protect Nàìjíríà mo yọ̀ǹda rẹ̀ fún yín ṣùgbọ́n wọn tó bá fi ń gbàbọ̀dè fún Nàìjíríà tó ń fi ń torí pé bóyá àwọn kan wá gbówó fún wọn tó fi fẹ́ fi ara nílẹ̀ Yorùbá ògùn ọ̀pá o ògùn ni gbogbo tí mò ń sọ yà àṣẹ ni o yóò sì ṣẹ́ mọ́ ọlá ẹ̀ like ẹ̀ share ẹ̀ comment nọ́mbà tẹ́ pè mí sí 080 30 45 63 83 080 30 45 63 83 080 30 45 63 83 ẹ̀mí gbà wípé àǹfààní bẹ lórí YouTube page mi Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited ìlú Ìlọrin náà mo wà lágbó wa ẹlòmíì ti dé ti pè mí ẹgbẹ́ kọ́ọ̀lù ẹ̀ mọ́ bínú kọ́ọ̀lù pọ̀ ní ẹ̀ máa bọ̀ wá lọ́rin gbogbo tẹ́ ẹ bá wá lọ lọ́hùn ó ṣe
Ọlọ́run tẹ bá ti dé Ìlọrin ẹ sọ pé last bus stop ní kọ́kọ́ tí ń gbé yín bọ̀ ti sọ yín ẹ wá lè lọ sí ilé epo Ibrolac lágbo ọba tẹ bá ti dé ilé epo Ibrolac ní agbo ọba ẹ wá béèrè junction Olú guest house sẹ́rí junction Olú guest house yẹn bí òpónà méjì sí ilé epo ní junction Olú guest house yẹn wà ẹ rí signboard mi bí junction Olú guest house yẹn Òrìṣàtọ́lá Ìfágbéró Herbal Medicine Limited níbi tí signboard mi wà yẹn fọganáísà kan mẹ́ńbẹ́ orúkọ fọganáísà yẹn Alhaji Hasan ọmọ Ẹdẹ lọ́dọ̀ fọganáísà yẹn ẹ béèrè ilé Ìfágbéró ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé àní dààmú o àní jọ ẹni tí wọ́n wà fún bí o ìnira ò ní mú wa o àṣìta àbọ̀ ò ní bá wa o ara téèyàn fi ń protect ara ẹ̀ ní kò sí tó burú bàbá lọ tẹ́nìkan mi lára rẹ jẹ́ ọmọ mi sọ́sápò ọlọ́bì kan ara wa ń fọ́ ọmọ bó ṣe ń ṣe ọ́ gbogbo nǹkan báyìí fi dira àní ṣe déédéé àgbákò ọ̀nà ọ̀là fún wa o ògùn ó lànà fún gbogbo wa o láṣẹ Ọlọ́run àní sílẹ̀ tẹ o àní dẹni tí wọ́n àníjọ ẹni tí wọ́n wá fún bí o àmọ́ rówó ṣayé o ẹ bá ń like ẹ bá ń share ẹ comment ire o ire gbàǹgbà.